Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ẹ̀wù Sálàfísìn, ẹ̀rì Sálàfí gbogbo àgbáyé wọ́n ti pín yẹlẹyẹlẹ. Sálàfí ò lójútùú, ìjọ kan ní tó yẹ pé ẹnu wọn ò kò. Sálàfí 90 òótọ́ ni, kódà mo láìkì iṣẹ́ wa Síkírùláì Ṣáfí òun náà endorse pé Sálàfí 90 wà lóòótọ́. So àáfàá wa Ìmúránà ẹnu wọn ló ti kọ́kọ́ jáde Sálàfí 90 wàhálà wọn ti pọ̀ jù, àṣejù wọn ti pọ̀ jù. Kí ló dé? Gbogbo bíkíbi tá bá ti lẹ́nu ọ̀rọ̀ wọ́n mọ̀ dàlúrú ń bẹ̀. Tá bá fi ẹ̀jẹ̀ mọ́ mú bì kan ọba náà kọ́kọ́ mọ́ bú, àtòrí ọba náà ti bẹ̀rẹ̀ wàhálà. So torí délé bẹ́ẹ̀ bá rí wọn ẹ sá fún wọn. Ìkúnlẹ̀ wà ní ìsìlámù o. Ẹ tún jẹ́ arántí tí èèyàn bá yé wa. Wá àfilélà ọmọdé náà sólè mìíràn ráàmọ̀. Mo gbàgbé sóra tó wà bóyá sóra tó Lúkmánù ni àbí ẹni tó bá mọ sóra tó wà kó bá ń ta ìpè síbẹ̀. Tọ́lọ̀ ní wà àfilélà ọmọdé náà sólè mìíràn ráàmọ̀. Rẹ akọ ìyí apá rẹ ní ti ìyẹpẹrẹ fún ti àánú fún àwọn òbí rẹ. Náà sóra tó lè Ísírẹ́lì ló wà bẹ́ẹ̀ ni. Wà àfilélà ọmọdé náà sólè mìíràn ráàmọ̀. Ìyẹn ni pé tó bá ràn òbí rẹ dọ̀bálẹ̀ ní jẹ́ báwọn. Wàkúlì rí àmù mọ́ kàbọ̀rọ̀ báyà ní sẹ́gìrà. Sọ pé rọ́bì rí àmù mọ́ Ọlọ́run bá mi máa ṣàánú wọn, wọ́n wà láyé ni o, wọ́n ti lọ ni o, máa ṣàánú wọn, máa kẹ́ wọn gẹ́gẹ́ bá náà ṣe kẹ́ mi. So ibẹ̀ láti rí àwọn tó sọ pé kó fún ìyá ẹ̀ ní mílíkì, tó bá ti fún ìyá ẹ̀ ní mílíkì, so ọ gbọ́dọ̀ kúnlẹ̀ fún, ọ gbọ́dọ̀ tẹríba fún. Ẹ̀sìn kọ́ yẹ, ẹ̀sìn nìyẹn. Ẹ jẹ́ ká àfọ́ ìdí wọn, ká gbógun tì wọ́n. Ànábì sàlásálám ó ti sọ ń pa wọn pé wọn ò wà níkàngùn gbà, àwọn náà dé yìí o. Ó dà sáwùlì àsìnáàní ọ̀dọ́ ni wọ́n jẹ́. Ọ̀dọ́ wọn ní tijú àti sọ̀rọ̀ sọ́ba, wọn ní tijú àti sọ̀rọ̀ ságbàlagbà. Bẹ́ẹ̀ bá máa gbọ́ lẹ́nu wọn, àwọn ni wọ́n ní mímọ̀, gbogbo àwọn yòókù aláìmọ̀kan. So káṣùlì àti irùngbọ̀n wọn yóò ṣe ṣèkìtì. Bókèsèré náà sì yáàbà wọn máa gé ṣòkòtò kúkúrú ní sífù sáàkì ní ṣòkòtò wọn wà. Wàlẹ́ sátì kìrá àtòkùn ìdá kìrá ti ṣe ya, kò sẹ́nìkan tó máa kí ó lọ́dọ̀ wọn. Bó bá àtàkì àgbàlagbà ní tí wọ́n máa sọ ni pé aláìmọ̀kan. Gbogbo wọn àwọn nìkan náà mọ̀, gbogbo ayé láláìmọ̀kan. So tó bá mọ̀ nǹkan kan ní àràfùtà ṣe ya kí á bá tí á kà á ṣe ya. Tó bá mọ̀ kankan ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ó pamọ́ fún ọ. So ẹ̀yin ará Ìṣẹ́yìn, ẹ̀yin mùsùlùmí Ìṣẹ́yìn, ẹ jẹ́ ká mọ̀ yàtọ̀ nínú àwọn mùsùlùmí gidi àtàwọn karambani. Ẹ̀yin náà jáde ẹ takò wọ́n, ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n sí lójú ọ̀nà. Wọ́n yìí bú ọba nílùú o, wọ́n yìí bú ọba kò dáa rárá, èèwọ̀ ni. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin ọba náà ẹ máa lo idà yín, ẹ máa lo idà yín. Tí wọ́n bá ti mú ẹlòmíì, tí wọ́n bá ti mú mọ́lé ni yóò dáa fún ọba Ìṣẹ́yìn. Ò lé àwọn karambà, lé wọn dànù àwọn wèrè, ò lé wọn ẹkú láàfin mi, yóò dáa fún kábíyèsí. Nítorí mo fi láìkì Ìṣẹ́yìn ọba tọ́lọ̀ ní kémi àti ẹ̀ mọ́ra dáadáa òun ni kábíyèsí Moshood Adéyẹrí apàdé ní Àjèrè, láti pé Àjèrè ti tìrì. Kábíyèsí yẹn ó níwà dáadáa, òun náà yìí sì gbàgbẹ̀rẹ̀, ó ń kírun dáadáa, ń sin lọ́run dáadáa. Kọ́ ló mọ́sà bá ń sàlékún kẹwọn àlùbáríkà aláǹgbà mọ́mọ́. So gbogbo ẹ̀yin aláṣẹ ẹ mọ́ gbà, ẹ̀yin ìjọba ẹ yájú àwọn ará bí o,
ẹ má gba ṣẹ̀ríà kóòtù nílẹ̀ Yorùbá o. Àwọn ará bí àwọn náà ń wá ṣẹ̀ríà kóòtù láti máa fi dà lúrú. Ilẹ̀ Yorùbá yìí ṣe ilẹ̀ mùsùlùmí àti ìrogun jà débi pé gbogbo wọn sọ̀rẹ́ndà pé tó 100% nínú 100 a lè rí 40% tó lè faramọ́ irọ́ ni. Mo tiẹ̀ jẹ́rìí ìjọba Ọ̀yọ́ state kò gbọdọ̀ lajúlẹ̀ ká sọ pé ṣẹ̀ríà kóòtù ti wà nílọrin. Tẹ́ ẹ bá dé Ìlọrin wọn nílé yín padà, kò sáàyè rádaràdà báwọn. Òfin ti wà, ẹ gbọ́dọ̀ sun báìbù níná. Ẹni bá sun báìbù níná kan kìrìsìtẹ́nì gbé lọ kóòtù ní ti yẹ̀yẹ́. Ẹ sì gbọ́dọ̀ sun kùránì níná nísun ti yẹ̀yẹ́. Ẹni bá sun kùránì níná ní ti yẹ̀yẹ́ ẹ gbé lọ kóòtù kó sáàfù punishment. So Ọlọ́run ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé látàṣubú lẹ́sìn ẹ̀dúnà mi lónìí láì ní tí wọ́n ń sìn tó jọ wọ́n lójú ẹ má bú fọyà ṣubú láà kánà má bú Ọlọ́run adiwa ní tí ó dá ọ̀tá sílẹ̀ bìgẹ́rì ilimi láì mọ̀ pé iná ilẹ̀ ń kọ́ sí wàhálà ilẹ̀ ń kọ́ sí problem kàsáàlì kàsáà náà lè kú lè kó mọ̀ tí àmàlà wọn. Ọlọ́run ní bẹ́ẹ̀ ni mo ṣe bo ọ̀ṣọ́ mo ṣe tí kálukú ń ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn. So torí pé ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo wa ń lọ. Mo rọ ẹ̀yin ọmọ ìyá mi nísẹ̀yìn àti gbogbo ibi tí wọ́n bá wà tó bá ti fẹ́ máa dà lúrú ẹ má gbà fún wọn o. Olórí ibú ni wọ́n o. Ìsìláàmù kan náà ń ṣe o. Bẹ́ẹ̀ nìkan ṣe bẹ̀rẹ̀ tiẹ̀ náà nù nílọrin jàbàtà ń dà akọ tiẹ̀ ìkankan náà ni wọ́n. Tó bá ti rí pé ó yíwọ́ fẹ́ nìkan ọ̀rọ̀ yìí ká mi lára ẹ rí pé bí kí n máa sọ̀rọ̀ mẹ́ta papọ̀ ni bí tọ́rọ̀ yẹn bí mi nú dé Ọlọ́run ọ̀rọ̀ yẹn bí mi nú púpọ̀ máa wò pé kí ló ń sa àwọn àfọ olórí ibú yìí náà ẹ fẹ́ jẹ́ ká máa sọ ìsìláàmù lẹ́nu ni kí ló ń ṣe iná tí wọ́n tẹ wèrè mẹ́fà fún yín ni àbórí yín dàrú ni ṣé kéwù tá a jọ kéyìí náà kí ló ń ṣe nílàákà yìí ni ẹ mọ̀ wá tú kéwù lódì ẹ mọ̀ sí balabala bíi bẹ́yìn nìkan ni so ṣẹ̀ríà kóòtù kò gbọdọ̀ wà nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ dá ogun lẹ̀ tá a bá fẹ́ dá wàhálà lẹ̀. So ilẹ̀ Yorùbá kí kálukú máa ṣe tiẹ̀ ìjọba wà gọ́fẹ̀mẹ̀ntì wà so kọ́lọ́pàá wà láàyè káfá wà láàyè ẹni tó bá fẹ́ ṣe nǹkan gba ọlọ́pàá gẹ́gẹ́ bí security kí lè fẹ́ fi ṣẹ̀ríà kóòtù ṣe bó ṣe wà bẹ́ẹ̀ ní ó wà ní wo náà àwọn à ń wo náà alákatakítí bí bá ti rí hàn bí ìgbà tí ẹ ti mọ̀ pé jíìnù ti wọnú ojú wọn wọ́n mọ̀ ọ̀rànjú fò wọ́n mọ̀ ọ̀rànjú wọn ló múra kankan bí kógun ó ṣàṣẹlẹ̀ bí kógun ó ṣẹlẹ̀ ìjọba máa kápá yín lágbára Ọlọ́run lè mú jẹ Ọlọ́run ó gbé àwọn tí ó kápá yín dìde àlùbáríkà aláàbíwá Muhammad torí gbogbo nǹkan tó bá níbẹ̀rẹ̀ ní lópin dúdú yín ńlá tá a pọ̀ kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ kí ló dé tó yẹ pé àwọn ọba ní pọ́blẹ́mù yín ẹ̀yin wá jẹ́ Musa tó lọ fèsì fìdí ọ̀nà ṣe Ọlọ́run rán yín sẹ́kọ̀ọ́ ẹ jẹ ìyálà yáàyà ẹ jẹ ó mà ṣe o ok ọ̀rọ̀ yín kù díẹ̀ nígbà tó Ọlọ́run bá mú yín èmi náà wà máa sọ kò sẹ́ni tó kórìíra súnà làwa náà ń ṣe orí súnà ànábì ní gbogbo wa wà irọ́ ní jẹ́bẹ̀ àwọn sálàfí ẹ̀yàlẹ̀sìn náà irọ́ ní jẹ́bẹ̀ kò sẹ́ni tó máa jẹ́ mùsùlùmí tí ò gbọdọ̀ má ṣe súnà irọ́ ni sòtórí ìdílé ẹ lọ kọ́ ọmọ yín bọ́ sọ̀rọ̀ ẹ̀yin aláṣẹ ẹ má gbà o òpùrọ́ ni wọ́n ká kúnlẹ̀ ó wà nínú Islam ó lẹ́tọ̀ọ́ yorùbá ṣe máa ṣe fún ọba àlọ́rin ẹ̀tọ́ ni bọ́ọ̀bá ní dé lọ ni má dé lọ ni ẹ̀tọ́ ni bá a ṣe máa ṣe fáwọn ọba aláyé hùn ẹ̀tọ́ ni ẹni bá dá ààfin tó lóun ní pọ́n ba lé ẹ lé dànù pẹ̀lú àbùkù ẹ tó bá ti jọba kò gbọ́dọ̀ bí wọ́n ṣe díẹ̀ wọ́n ní àyílọ́ba lójú Ṣàngó nípa ni má bá ti gbé agbára ẹ lé ẹ lọ́wọ́ ló àwọn ará bíi kì í sàfà
wọ́n ní wá ìbádùn ràmánì èèyàn gidi ẹrú ọlọ́run àfa alẹ́dínà yàmùsùnà alàlẹ́ ọ̀nà wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ ni pẹ̀sà àtọ́ba ọmọdé jáde lónà kọ́ọ̀lù sàlámù kódà bá láì màkà bá sọ̀rọ̀ sí wọn wọ́n ṣe àlàáfíà 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 torí ẹ̀ ló yẹ kí n sọ